Ẹ̀yin èèyàn wa lónìí a ó máa fi fídíò Toyin Abraham òun pẹ̀lú àwọn CORPERS bí wọ́n ṣe yẹ́ ẹ sí tí wọ́n fi ijó àti ayọ̀ tí wọ́n fi pàdé rẹ̀ ní movie location níbi tí ó ti ń ṣe movie tuntun kan. Ẹ fi ara balẹ̀ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ wò ó kí ẹ gbádùn rẹ̀ gidi. Ó ti yá o, ẹ ti gbé òtìtà yín tàbí kí ẹ gbé àpótí yín kí ẹ fi jókòó, ó yá o. Let me finish. Thank you so much, ma'am. Yes, ma'am. You did it tonight. Now we give you the Thank you so much. She's coming back. She's coming back. She's coming back. You are